Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá àmórí nǹkan fìrí, bá a bá rírin ẹ jẹ́ ká sọ pa rírin. Dr. Lékan Sàlámì ni Ọlọ́run fi ṣe president fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture AATC. Ìta máa ń ṣe nínú ẹgbẹ́ tí mo dárúkọ yìí òun ni pé a máa ń kọ́ra wa ní àṣírí nípa ògùn ìbílẹ̀. Kí ni ìwọ mọ̀ sọ nínú ẹgbẹ́? Ẹ̀yin tèmi mọ̀ tí n bá sọ ẹlòmíràn sọ tóun náà mọ̀. So ẹni tí ò mọ̀ nípa ògùn ìbílẹ̀ a lè máa kẹ́kọ̀ọ́ nípa àwọn ògùn ìbílẹ̀. Tá bá ń sọ̀rọ̀ ògùn ìbílẹ̀ à ń sọ àwọn nǹkan táwọn bàbá ńlá wa tó ń lò kó tó di pé òyìnbó dé débi pé wọ́n á fún wa ní òmìnira. Òun ni tá ń sọ kì í ṣe àwọn ògùn ìgbàlódé. Àwọn ògùn ìgbàlódé à ń sọ̀rọ̀ bóyá bíi 400, 500 years ago. Ipe kí ni àwọn bàbá ńlá wa kí náà ń lò nílẹ̀ Yorùbá. Ìwọ náà lè kópa nínú ètò yìí ibikíbi tó bá wà. Tẹ́ bá ti rẹ́gísítà ẹ̀yin náà máa jẹ́ ìgbádùn gbogbo ohun tí a bá ń sọ nínú ẹgbẹ́ náà. Láti lè rẹ́gísítà 5,000 naira ni ẹ gba ID card nínú registration 5,000 náà. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀yin náà wà nínú àwọn tó máa jẹ ìgbádùn ìtànṣe nínú ẹgbẹ́ náà. Ẹgbẹ́ tí ó rẹ́gísítà pẹ̀lú ìjọba ni kì í ṣe ID card lásán. ID card tó ní òǹtẹ̀ ìjọba nínú ni. Bóyá oníṣègùn nìwọ ni, bóyá wòlíì nìwọ ni, àbáfà, àbó tí ẹ jẹ́ businessman, àbò oníṣẹ́ ọwọ́ tó bá ti nífẹ̀ẹ́ sí ògùn ìbílẹ̀ Yorùbá, ìwọ náà lè darapọ̀ mọ́ wa nínú ẹgbẹ́ náà. Tẹ́ bá ti sanwó registration, a ní group lórí WhatsApp. Ẹsẹ̀kẹsẹ̀ ni màá add yín mọ́ group náà. Láti lè sanwó àkáǹtì tẹ́ máa sanwó sí, ẹ kàn sí mi lórí WhatsApp number mi 08028565188. So ẹ má pè nọ́mbà yẹn, WhatsApp ló wà fún. WhatsApp message ni. Tẹ́ bá ti send owó yẹn, ẹ send receipt sí mi. Ibẹ̀ náà ni màá ti sọ account number fún yín. Ẹsẹ̀kẹsẹ̀ tá bá ti rí receipt, a máa add yín mọ́ ẹgbẹ́ náà. In tí mo fẹ́ sọ fún wa òun náà ni pé àwa tá máa ń wá sí program tí ẹgbẹ́ AATC tó máa ń ṣe. Ibi tí program kan báyìí, ìlú Ìlọrin òun là ń lọ nínú oṣù táwa yìí ní on the 19. Ẹ wá pàdé Dr. Lékan Sàlámì lójúkorojú àtàwọn members wa àtàwọn olóyè ẹgbẹ́ wa lójúkojú. Tó bá pé 419 ni wà ní a ní lè yọjú. Ṣùgbọ́n ìjọ náà ẹ bá èmi gangan pàdé pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àwọn oríṣiríṣi èèyàn tó wà nínú ẹgbẹ́ wa. Ọlọ́pàá wà nínú ẹgbẹ́ wa, bákan náà sójà wà ńbẹ̀. Army gbogbo kò sí forces tí ó sì nínú ẹgbẹ́ wa. Lọ́yà wà nínú ẹgbẹ́ wa. Oríṣiríṣi èèyàn tó jẹ́ èèyàn pàtàkì ló wà nínú ẹgbẹ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ wa wà nínú òyìnbó káàkiri àgbáyé. Má sọ pé torí ibi tí wọ́n wà o lè darapọ̀. Tó bá ti jọmọ Yorùbá, ìwọ náà lè darapọ̀. Àwa tá wà nínú ẹgbẹ́ náà àti lé ní 250 báyìí. Ìwọ ẹyọ kan tó darapọ̀ mẹ́gbẹ́, èèyàn 250 wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan tó mọ̀ níbi tí ìwọ náà jókòó sí. Ṣé rí pé ìwọ gan fún rẹ ó ti di ọ̀jọ̀gbọ́n. Ó wúlò fún oníṣègùn, ó wúlò fún ẹni tí ò kì í ṣe oníṣègùn. Láti lè kàn sí mi, ẹ má gbàgbé pé WhatsApp number ni 08028565188. In tí mo fẹ́ kọ́ wa lónìí òun náà ni ọṣẹ àtúndè kan. Ọ̀pọ̀lọpọ̀ tó bá rí tí àwọn èèyàn tó ń jẹ́rìí sí ògùn kan òun náà máa lóun fẹ́ ṣe. Ìjẹ́wọ́ tí ẹ̀ ní dọ̀tí lára àbó ò ní dọ̀tí lára. Tá bá ń sọ̀rọ̀ ìdọ̀tí, a sọ pé yàn ò tí ì wẹ̀. À ń sọ àwọn ìdọ̀tí bí àṣàsí nǹkan kan. Àwọn spiritual bath kan máa ń wà, àwọn ìwẹ̀ téèyàn máa ń wẹ̀ tó yẹ pé ó máa ń wẹ gbogbo aburú dànù ni. Kò sí irú ẹni tí kò lè wẹ àwọn ìwẹ̀ yìí. Gbogbo oore tí a bá ní tá ń tọrọ àti tá ń retí, bóyá a ti ń lo iṣẹ́ kan tí ò ṣiṣẹ́ tẹ́lẹ̀, ẹ jẹ́ ká pàtì ká ọkọ̀ wẹ ọṣẹ yìí ná. Tó bá pé a ti gbàdúrà yẹn ò gbà, ẹ ní sùúrù, ẹ jẹ́ ká ọkọ̀ wẹ ọṣẹ yìí ná. Nítorí pé tí àbìlù àṣàsí nǹkan kan tó bá pọ̀ lára èèyàn, yóò dàbí ìgbà t'Ọlọ́run gbàgbé ó ń tọ̀hún ni. Torí pé tó bá ṣe àjò, ó ṣeéṣe kó má ṣiṣẹ́. Tó bá wẹ ọṣẹ kò ní ṣiṣẹ́. Tó bá gbàdúrà gan, wọn ò ní jẹ́ ká dúrà ẹ̀, wọn ò ní jẹ́ kó lọ síbi tí ó yẹ kó lọ débi tó máa gbà. Tó bá fẹ́ ṣe ọṣẹ yìí, ẹ jẹ́ ká wá ewé ewúro, egbò ewúro, àtewé àtegbò ewúro ni mo dárúkọ o. A wá gún papọ̀, a kọṣẹ́ sí, a gún pọ̀ mọ́ṣẹ́. Tá bá ti gún pọ̀ mọ́ṣẹ́ tán, a wá mú ike funfun kan tàbí igbá.
igbá náà ń lò láyé àtijọ́ ṣùgbọ́n tá a bá lo ike funfun yóò ṣiṣẹ́ ń sìn náà. A mú ọ̀pọ̀lọ́ tó tóbi a fi sínú ike yẹn, a wá kó ọṣẹ ilé lórí, a gbé pamọ́ fún ọjọ́ méje. Lẹ́yìn ọjọ́ méje ẹ jẹ́ ká máa fi wẹ̀. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, àárọ̀ náà máa ń wẹ ọṣẹ yìí. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo àwọn ìdọ̀tí aburú nǹkan kan tó wà lára wa á wẹ̀ dànù. Ẹ má gbàgbé pé program tí mo sọ pé a fẹ́ ṣe ní on the 19 nílùú Ìlọrin, oríṣiríṣi àǹfààní ló wà ńbẹ̀. Ìwọ náà gbìyànjú kó kópa nínú program yẹn. Tó bá di ọjọ́ náà, àwọn iṣẹ́ tá a fẹ́ ṣe fáwọn èèyàn, tá a fẹ́ fún wọn lọ́fẹ̀ẹ́, ó wà ńbẹ̀. Àwọn nǹkan kan wà tó ṣe pé ó máa la ọ̀rọ̀ owó lọ, tó yẹ pé bóyá bí àwọn iṣẹ́ tá a ti ṣe sílẹ̀ tá a máa wá tà, àwọn yẹn náà ó wà ńbẹ̀ pàtẹ́ṣìgùn, ó máa wà níbi program yẹn. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ pé báwo náà ṣe ń ṣoògùn tó fi ń ṣiṣẹ́, kí làwọn nǹkan àkíyèsí tó yẹ kéèyàn ṣe nínú oògùn ṣíṣe. Má yẹ kó kàn jẹ́ pé wàá dúró sórí social media, wàá kàn máa kọ oògùn sílẹ̀. Tó bá ṣe tó ò mọ̀ ṣe, ó ṣe é ṣe kó má ṣiṣẹ́. Ìgbà míì gan ó lè máa ṣiṣẹ́ gan kí ìwọ má mọ̀ bóyá ó ń ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn irú oògùn tó máa ń rí nínú Yorùbá fíìmù náà máa ń wá kiri, wọn ò mọ bó ṣe ń ṣẹlẹ̀ lójú ayé. Tó bá kópa nínú program yìí, gbogbo irú àwọn ẹ̀kọ́ tá a máa kọ́ra wá ń bẹ̀ nìyẹn.